ẹ gbọ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló pa Prophet Marcus Tibetan papọ̀ mọ́ Agba Osere Adekunle Olúwọlé tí ọ̀pọ̀ mọ̀ sí bàbá Èjìbẹ̀rù tó ti di senior evangelist tọ́lọ́run ti jèrè ọkàn wọn lónìí. Ẹ̀yin èèyàn fọ́nrán eléyìí ó tún gbẹnu tán gidigidi. Ẹ bá ń wá nǹkan fìdílé ẹ wá gbọ́ wọn rìnrìn ọ̀rọ̀ lẹ́nu bàbá Èjìbẹ̀rù nípa bí wọ́n ṣe rin ìrìn àjò ìgbésí ayé wọn kó tó di pé Ọlọ́run jèrè ọkàn wọn. Kábíyèsí Elédùmarè kò sẹ́ni tọ́lọ́run ò lè lò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá gbọ́ ìtàn ìgbésí ayé bàbá Èjìbẹ̀rù ẹ mọ̀ pé kò sẹ́ni tọ́lọ́run lè jèrè ọkàn rẹ̀. Ipa wo gan-an ni wòlíì Marcus Tibetan ni wọ́n kó nínú ìgbésí ayé bàbá Èjìbẹ̀rù? Bó ní làkàkà wọn nídìí iṣẹ́ eré tíátà Yorùbá gbogbo ẹ̀ pátá lẹ máa gbọ́ lẹ́nu bàbá Èjìbẹ̀rù nínú fọ́nrán yìí. Kódà bàbá Èjìbẹ̀rù jẹ́ mọ̀ wípé àwọn ti fìgbà kan rí jẹ́ boxer champion ní ìpínlẹ̀ Kwara State táwọn sì máa ń represent ìpínlẹ̀ Kwara ní àwọn ìdíje lọ́lọ́kan òjọ̀kan. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ nínú fọ́nrán yìí. Mo wá kéyìn èèyàn mi káàbọ̀ sórí ìkànnì DIGINAIJA television lẹ́ẹ̀kan sí. Ṣé dáadáa ni mo tún bá yín ní dédé àsìkò yìí? Bó lójú ọjọ́ lọ́dọ̀ tí yín? Ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook. Link kan wà ní comment section fídíò tó máa gbé yín tààrà lórí Facebook page wa. Lórí YouTube ẹ máa tẹ subscribe button tó wà lábẹ́ fídíò kẹ́sì máa bá mi like and share. Ẹ máa bá mi pín kó máa lọ lórí ayélujára. Láì wá ní dáwà lágara ẹ jẹ́ ń gbé fọ́nrán ìwọlé kẹ́ ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ tí bàbá Èjìbẹ̀rù tí wọ́n ṣe nípa ìgbésí ayé wọn àti ipa tí bàbá wòlíì Marcus Tibetan tí wọ́n kó nínú ìgbésí ayé bàbá yìí. Kẹ́dẹ̀ máa bá mi fèròyìn nípa ìsí comment fọ́nrán òun rè ẹ jẹ́ àjọ wò. Prophet MK Tibetan kí ló dé kí ló ṣẹlẹ̀ ilé ayé sú mi ọdún 8 níyàwó mi lóko tó bímọ ilé ayé sú mi mi tí ní à ń kọ́ṣẹ́ à ń ṣiṣẹ́ ìránṣẹ́ yìí ò tí wáyé ńgbà náà ibo la àtójúbọ̀ ibùkó la àtójúbọ̀ a lo oògùn títí a lo oògùn tán lóògùn jẹ̀dí bí ìyàwó bá ti ń wà ń tọ́lẹ̀ tí máa kan lẹ̀kùn pé ṣé títí ẹ kíákíá sáré jáde jẹ́ kémi náà wọlé jẹ́ ń wọlé àwa méjì lájọ lògùn wọ́n ní ká fi fọ̀dọ̀ tí ara wa àyàgbẹ́ débi wípé à ń fọwọ́ bá ògiri báyìí jáde nígbà láti tọ́lẹ̀tì àyà wa fúyẹ́ káwọn ará ilé tó sọ wípé ẹ̀yà lọ mú epo ẹ̀yà ṣe báyìí ẹ mú epo ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí kọ́ lọ́n tó fún wa lálàáfíà pẹ̀lú gbogbo ń tá a ṣe náà nígbà náà àgbọ̀ pọ̀. ìlàkọjá tẹ̀dá bá ní ló máa fi ń sọ̀rọ̀ ẹ wúrú èmi máa ń sọ kinní kan wípé kọ́lọ́run dáríjì mí ọlọ́run jọ dáríjì mí o èmi ò mọ rísìn tó fi tọ́lọ́run fi pè mí mọ tí mo sọ bẹ́ẹ̀ ni mo ní agídí bàbá àwọn ìwà àwọ̀ mi ò dáa débi pé kán pè mí mi ò qualify fẹ́ tó yẹ kó ṣiṣẹ́ ìránṣẹ́ ọmọ ìpàlẹ̀ ni mi ṣùgbọ́n nígbà tọ́lọ́run wá pè mí mo mutí gan o ìgbà tọ́lọ́run wá pè mí ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ mo ti kọ́kọ́ mo sì mutí yẹn díẹ̀díẹ̀ nígbà tó wá débi kan wọ́n sọ pé ṣó dáa kán bá ọtí lẹ́nu ránṣẹ́ ọlọ́run ṣó dáa ká wọ ṣọ́ọ̀ṣì kan máa gbọ́rùn bí àbí ọ̀run ọtí lẹ́nu wa mo wá bí ọlọ́run pé ọlọ́run jọ gba ọtí lẹ́nu mi lẹ́yìn mi ni mo gbàdúrà o mo wá lọ mu wọn wá ní ọ̀rẹ́ mi kan wá gbà mí mọ̀ràn pé máa mu origin gba ọmọ tí ìyẹn ò ní percentages ò le bàbá bí n bá mú kò kàn báyìí òyà ṣe kọ́ mi lójú mo rí pé àsìkò tó tọ́lọ́run fẹ́ gbà lóòótọ́ gbogbo ohun tí ò yẹ kán bá ìjà ìbínú gba ẹ lè gbọ́ bínú lẹ́nu mi torí gbà tí ọlọ́run bá ti pè ọ́ àpẹẹrẹ wo ló fẹ́ fi hàn pé ìránṣẹ́ ọlọ́run ni ẹ they must see the qualities in you they must see that you are a real ministers of God. Mo wá wò pé mo láti change àwọn kankan nínú wa mi mo fi gbogbo àwọn ìwà tí ọlọ́run ò fẹ́ yẹn mo fi sílẹ̀ mo wá dẹni tó ń túyàn nínú ẹlòmíì wá sọ pé ìjì ló máa ń sọ̀rọ̀ ìṣítí fún yẹn yìí ìjì ni ọlọ́run ló ń lò ẹlòmíì gan tó máa sọ pé ìjì di pásítọ̀ sọ pé ìjì wo ló di pásítọ̀ ẹ̀yẹ tanra yín jẹ pásítọ̀ kọ́ pásítọ̀ ni ẹ má bínú wọ́n sọ pé ṣé ìjì lè di pásítọ̀ ẹ wo èèyàn gidi ni ìyàwó tọ́lọ́run fi fún mi èèyàn gidi níyàwó tọ́lọ́run fi fún mi tíyàwó mi bá ṣẹ̀ mí gbà kan èmi á sì mú kúkú má lù ú torí mo jẹ̀ṣẹ̀ rí I was once a Kwara State champion in boxing. ẹ fún obìnrin dá ẹ máa bá a tó sọ. mo ní mo jẹ̀ṣẹ̀ rí ìgbà yẹn I was Kwara State champion mo máa represent Kwara State lọ sí Benin lọ sí àwọn ìlú kìlú Ifá mo ń sàn jà fún Kwara gbà yẹn lọ. So sports festival national sports festival. mo participate dáadáa
1981 Kwaspo Kwara State Sports Festival. I was a champion then. Nínú Ẹ̀rádì, mo ń gbé mi sínú Ẹ̀rádì Gàdàgbà báyìí front page ni. Ẹ̀rádì super. Bẹ́ẹ̀ ni pépà lọrin nìyẹn. Tí n bá wá sọ nǹkan kan fún yín sà, mi ì fẹ́ kí ìyàwó mi bú mi kóbìnrin sọ pé àbí wèrè ní àbò orí ẹ̀ ò dáa. Para máa ti lù. Ṣé wá rí ẹ wà nígbọ́ kó sunkún lọ síta inú ilé náà ló ti máa wù. Níjọ́ kan wá wà mo mutí yó ayé ọlọ́tí ò ní dá ẹni tó bá mutí wọn ò ráyé wá. Mo mutí yó gbogbo oúnjẹ fún mi. Mo wá mú gbogbo ẹran ní oúnjẹ mo jẹ tán. Mo tún ní kó mẹ́ràn mi wá. Ó tún mú mi wá mo tún jẹ tán. Ọtí ló ń ṣe mí o. Mo tún ní kó mú mi wá ló bá ní ṣé mo fẹ́ jẹ gbogbo ọbẹ̀ tán ni mo ní ṣé bàbá ẹ ló fowó ọbẹ̀ sílẹ̀ ni kó tó wí kó tó fọ̀ báyìí mo ti mú lù bàbá ìjà ẹbí mú jà ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣerú ẹ̀ nínú ilé wọn báyìí ọ̀pọ̀lọpọ̀ ti sọ̀rọ̀ èdè láyọ̀ mọ́ ìyàwó ẹ̀ lọ́wọ́ tí ó mọ̀ wípé inú èpè ló ń wà kò dá kọkùnrin máa lóbìnrin olórí burúkú ọkùnrin ló ń lóbìnrin ọkùnrin tó bá ti ń lóbìnrin kán gbé lọ sí psychiatric home kán lọ test ẹ̀ wò ọpọlọ ẹ̀ ní ó ní insanity mentality kan bẹ́ẹ̀ lọ́ra ẹ̀ ó yẹ kí wọ́n tọ́jú ẹ̀ ni gbogbo ìgbà yẹn èmi ò ká kún tí mo sì gbàdúrà kẹ́nìkan ṣe kódà mo fi ọ̀rọ̀ mi sọ ìtàn fáwọn ọmọ mi mo ní ẹni tó bá ti lu ìyàwó nú ẹ̀ o ègún ló wá sí rárá ẹ má lu ìyàwó ìyá yín rèé nígbà ìmọ̀ àti ṣe nǹkan báyìí ti ṣẹlẹ̀ ṣùgbọ́n mo ti bẹ̀bẹ̀ ó ti dáríjì mí o mo ti bẹ̀ gidi gan mo ní kó yọ́nú sí mi mo ní ìwọ̀n mọ̀ ní oge larùpá fi ń ṣe ọ̀rẹ́ mi kan náà wà ìyàwó 3 ló fẹ́ 4 ni kí ló fi fẹ́ ìyàwó 4 ìyàwó kan mọ̀ kan obìnrin ò lè bú kọkùnrin àti ìyàwó àtọkọ rẹ̀ máa ṣeré kó sọ pé ìyá ẹ̀ kò sí báyìí sí obìnrin ti kú lẹ́yìn lúlù yóò sọ pé kó jáde kó lè pé tí ìyá mi ò bá bí mi ò lè rí mi fẹ́ kó nu lé mi wọn ò lè bẹ́ o lẹ́yìn tó wá ti lù bá mi. àní wọn ò lè bẹ́ ó máa lé ìyàwó yẹn lọ ni kò dẹ̀ ní bọ́rọ̀ sẹ́nibọ́dì ó ṣe bẹ́ẹ̀ fún ìyàwó kìíní ó ṣe bẹ́ẹ̀ fún ìyàwó kejì ìyàwó kẹta kọ́lọ́n tó wá bá mi mú ìyàwó kan dúró lọ́dọ̀ rẹ̀ báyìí ìyẹn ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì máa ń sọ pé ogun ló ń jà wọ́n àwa ogun àfọwọ́fà fúnra wa gan pọ̀ bẹ́ẹ̀ lóbìnrin míì agídí ni ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ ọkùnrin kó níyàwó ńlé agídí ni ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ obìnrin kó gbélé ọkọ tí ó máa sọ pé orogún ìyá òun ló ń ṣeun orogún bàbá mi ló kò sí orogún kan tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ogun yìí ìwà inú wa ni agídí inú wa mi lè gbàdúrà fún èèyàn pé kó ẹni tí ń bá rí tó ń lu ìyàwó ẹ̀ inú mi máa ń bàjẹ́ ni torí mo mọ̀ pé ìgbà ẹ̀mí mi náà ti rìnrìn àjò burúkú yìí rí sọkùnrin bá nílò àká kò yẹ kó ṣe ọkùnrin tó bá lóye kò yẹ kó ṣe ọkùnrin tó bá fẹ́ ká yí àwọn ọmọ òun dáa kò yẹ kó ṣe bó bá dẹ̀ ti wá ṣe rí ìwọ tó ń wò mí tó bá ti ṣe rí tó yẹ kó ti lu ìyàwó ẹ̀ rí jọ lọ bẹ̀ ìyàwó yẹn ra nǹkan tó jọjú fún un kó sọ pé kò ti ṣe ẹlẹ́dàá ìyọnu sí ẹ kí ègún yẹn má rè sáré àwọn ọmọ yẹn torí obìnrin kì í ṣe bẹ̀ẹ̀ nà bíu kì í ṣe ẹni tá à ń lù ńgbà tọ́lọ́run máa dá ọkùnrin àtàrà ọkùnrin lókun lórí òjìká àtàrà ẹ̀ ló ti yọ obìnrin jáde ó sì sọ pé kí lorúkọ tá a pèlè eléyìí ní obìnrin egungun nínú egungun mi ẹran nínú ẹran mi ìyẹn ni pé wọ́n yọ ọlọ́run òdóbìnrin ọkùnrin lọ́lọ́run dá o ṣùgbọ́n látara ọkùnrin láti yọ obìnrin látara ọkùnrin àtobìnrin náà ti bírú àwa yìí ọmọ ènìyàn làwa ènìyàn lọ́lọ́run dá àwa lọ́mọ ènìyàn tọ́lọ́run dá ló bí ọmọ ènìyàn ẹ gbọ́ ńgbà tó ti dé èèyàn tán ó ní ẹ máa bí sí ẹ máa rẹ̀ sí ènìyàn méjèèjì wọ́n ní 2 shall be 1 méjì ń wá sopọ̀ wọ́n wá bí ọmọ tán bí òun ní ẹyọ kan it's one they have a sexual intercourse to give birth to one ṣe get me tán bá ti wá bí ẹyọ kan náà ẹyọ kan tán wá bí náà ṣó yẹ kó tún máa lu obìnrin ni ṣó yẹ ká máa lu obìnrin Ádámù lu ìyàwó rẹ̀ rí kò lu Éfà rí so ọlọ́run ò ní jẹ́ ká máa wùwà burúkú yẹn àwọn nǹkan kan tí tágídí mú mi ṣe ń gbà náà ní àìgbọràn tínú mi ni màá ṣe máa ń sọ kinní kan wípé nítorí pé nǹkan kan wáyé àbí mi lóṣù July mo tún wá láti Ondo State ọmọ Ondo ni mi ọmọ kálẹ̀míà ìgòdánlẹ́à ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa lóńdó la lágídí bẹ́ẹ̀ tó ní oṣù July náà ṣàṣà lọ́mọ tán bí lóṣù July tó jẹ́ líò tí ò lágídí oṣù agídí ni ṣe gẹ́tì mi gbogbo wa méjèèjì lèmi wá papọ̀ ṣùgbọ́n mo dúpẹ́ Jésù ti bọ́ aṣọ ìkó lọ́rùn mi mi ì lágídí mi ì bínú mọ́ mo ti gba kádàrá nítorí pé kí la fẹ́ fi rí àpẹẹrẹ pé ìránṣẹ́ Ọlọ́run lélẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run tó ń lu ìyàwó rẹ̀ lé ó ti ní mẹ́ńtà kú Ọlọ́run kọ́ ló pè fúnra rẹ̀ ló pè rẹ̀
ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run tá à ń rí tó ń jí ọtí mu ọlọ́run ò pé fúnra rẹ̀ ló pe rẹ̀. Ẹ jẹ́ ká mọ̀ wípé àwọn ìwà yìí ò tọ̀nà. Èmi ti bọ́ aṣọ rẹ̀ lẹ́ o, ọlọ́run bá mi bọ́ lẹ̀. Orúkọ tiwa ni Venerable Monsignor Evangelist Benjamin Adekunle, tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ ìjì ìbẹ̀rù ṣẹ̀rùbà wọn já wọn láyà, akíkanjú akitì ìfẹsẹ̀ gbòǹgbò tilẹ̀, ìjàmbá ìjìrọ̀jù kàtàkàtà ajínsàárẹ̀ lójú, agbọ́ burúkú díjú ọlọ́bí ayé tí fún nínú ọ̀jẹ̀, ṣẹkẹtẹ búùtẹ̀ olókùn kú ọ̀dàgbò ẹ̀nà ohun tí ò yí kò wọ́bẹ̀. I'm an editor, I'm a script writer, I'm a producer. So ọlọ́run tó wá ṣe nígbà kan àwọn olùtajà sinimá tó ronú pé ó yẹ kákùnrin yìí ká dá ẹgbẹ́ ìtajà sinimá lẹ̀. Ìgbà iná fi mi ṣe president of United Nigerian Films and Music Mobile Marketization, tí mo jẹ́ ààrẹ wọn, láti máa ta àwọn fíìmù kí fíìmù lè máa dé ìgbèríko, kó lè máa dé ojúlé sí ojúlé nígbà yẹn. Ṣùgbọ́n nígbà tó pẹ́ àrònú náà pé a ti ń bá lára ṣe à ń bá jèrò sí ẹjá wa náà ṣe. Àṣà àwọn fíìmù kan díẹ̀díẹ̀ ńgbà náà, a ṣe àṣírí ọ̀la, a ṣe gbéwìrì, a ṣe obìnrin, a ṣe bẹ̀rù ọkùnrin, a tún wá ṣe ìjì ìbẹ̀rù ló wá láàmìlaka gan. Aṣọ ọ̀dájú ọkùnrin náà, ìjì ìbẹ̀rù ló láàmìlaka tí ìlú mọ̀, táyé gbọ́ táyé mọ̀. Ìgbà tá a wá pẹ́ tọ́lọ́run wá sọ pé àsìkò tó pé mo fẹ́ lò ọ́ gẹ́gẹ́ bí ikọ̀ o, èmi ní mi ní interest, torí wọ́n ní ọlọ́run pé mo ní ọlọ́run ò bá mi sọ kankan. Wọ́n lọ́lọ́run pé ọ ní pé mo ní èmi ò mọ̀, ọlọ́run ló máa ń ránṣẹ́ mo lé mi ò mọ̀. Bọ́lọ́run bá rán mi iṣẹ́ síbí ń sáà gbọ́ fún pé ọ̀rọ̀ mi iṣẹ́ mo lé mi ò mọ̀. Wọ́n bá ṣàpèjúwe tí màá ní àkíyèsí lé lórí, bẹ́ẹ̀ mo dẹ̀bẹ̀ sí rí àkíyèsí yẹn lóòótọ́. Nígbà tó pẹ́ tí mi dáhùn, gbogbo ilé iṣẹ́ tí mo dálẹ̀ Black Africa yìí, gbogbo ẹ̀rí gbọ́n, gbogbo mọ́tò mẹ́tẹ̀ẹ̀ta tààrà ó di wọ́n àwa ní nǹkan kan lẹ́sẹ̀ mọ́, à nílé iṣẹ́ mọ́. Nígbà tá a wá tọ ìránṣẹ́ ọlọ́run kan lọ, Prophet MK Tibetan, wọ́n sọ pé ó ní òun ṣàìgbọràn sí ìpè ọlọ́run. Ó lóò tí rí nǹkan kan, ó ní àti jẹun gan difficult fún ẹ tó bá ti dáhùn sí pé àbágbàṣẹ́ wọn. Nígbà tá a gbàṣẹ́ wọn, wọ́n tún wá fún wa klọ́ọ̀sì pé torí owó pè ẹ́ o, má torí pé o fẹ́ lọ ṣiṣẹ́ yìí kó máa béèrè fún sálárì àbí kíní kan, ṣùgbọ́n èmi tí mo pè ẹ́ àpèní tí kì í pèní fún ìyàjẹ́ ni. Bàbá yẹn dẹ̀ ṣe bẹ́ẹ̀ lóòótọ́. Gbogbo bí mo ti ń ṣe ìránṣẹ́ mi gbowó, mi ń gba sálárì, ṣùgbọ́n àánú ọlọ́run wọn nínú ayé mi àti àwọn èèyàn rere bíi tí wọ́n tán wò mí àti àwọn alálùbáríkà, àwọn tọ́lọ́run sọ pé ká máa ràn wá lọ́wọ́ tójú òsì ní tí wọn ò ní mọ sàárè ọmọ, tí wọn ò ní rógun ẹkún, wọn ò ní rógun òṣè, àwọn tí àti jẹ àti wọn ò ní wọn lára, àwọn tí wọ́n ń ṣerú eléyìí gbogbo gitílé gidi wọn bá fọkàn ní ọmọ dún, adáṣọ àṣírí wọn ò ní fàyà, wọn ò ní tọrọ jẹ. Àfìgbà tó tún wá yá tán tún wá sọ pé mo lọ wàásù ní chọ́ọ̀chì kan, wọ́n sọ pé Olúwa ní iṣẹ́ ìránṣẹ́ yìí pé òun fẹ́ kó padà síbi iṣẹ́ yẹn pé kó máa ṣe yẹn náà. Mo ní èmi ò ní interest lórí tíátà mọ́, mo ti filẹ̀. Bí bàbá ti wo wájú ẹ̀ tún padà sẹ́yìn mọ́ kí mo tún fẹ́ wá ní tíátà. Wọ́n lÓlúwa ní kó padà síbẹ̀, mi ì gbọ́. Ẹnìkan tún sọ nígbà tí Prophet MK Tibetan náà tún wá sọ, mo ní wọ́n ní lẹ́nu èèyàn méjì mẹ́ta láti fìdí òtítọ́ múlẹ̀. Mo wá ní ó dá. Bàbá yìí sọ pé ok, má tọ́ bí gàbá sí wa, Adé Ajíbóyè, Olúwayé Káfàtà, Kúrómákì, olú ọlọ́pọlọ, ìmọ̀ tó jùmọ̀ lọ, olóyè ìjìnlẹ̀, ẹni tó ń fẹ́ kó dáa fún ọmọlàkejì. Mo wá bá gbé bíìgì àmà fẹ́ ṣe sinimá. Ó ní ṣétàn ti wà nílẹ̀, mo ní tàn wà nílẹ̀. Ó ní bí ọ̀la wọn screen play, mo ní ẹ̀mújọ́ wọ́n mújọ́ bá ṣe kọ́ àwọn èèyàn síbẹ̀ nù, bàbá sì kọ ìtàn eré yìí. Nígbà tá a kọ ìtàn eré yìí tán, bàbá ìtàn náà bù wáyà. Akọ̀tàn tán ẹ̀rù tún bè mí náà pé ṣétàn yìí sáyé ò ní sọ nǹkan mi. Bàbá mi, ẹ jẹ́ ká dúpẹ́ fún Ọlọ́run. Kábíyèsí Elédùmarè, ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu bàbá Ìjíbẹ̀rù yìí nípa ìgbésí ayé wọn, bí wọ́n ṣe lò gbésí ayé, bí wọ́n ṣe treat ìyàwó wọn gan nígbà tọ́lọ́run ò tí ì jèrè ọkọ wọn kó tó di wá di pé díẹ̀ Ọlọ́run padà wá ní kán máa jọ̀wọ́ gbogbo àwọn ìwà pálapàla, ìwà páànlé, kán máa jọ̀wọ́ ẹ̀ kalẹ̀ tó sì jèrè ọkàn wọn pátápátá. Ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yin èèyàn, ojú wo lẹ fi wò? Ìyàwó ló kọ sí yín? Ẹ máa bá mi sọ sí kọ́mẹ̀ǹtì. Ẹ má wá gbàgbé láti máa follow DIGINAIJA online TV lórí Facebook. Link kan wà ní comment section fídíò tó máa gbé yín tààrà lórí Facebook page wa. Lórí YouTube, ẹ máa bá mi tẹ subscribe button tó wà ní abẹ́ fídíò yìí. Ẹ máa bá mi like and share fídíò yìí. Ẹ máa bá mi pín kó máa lọ káàkiri lórí ayélujára. Ká tún pàdé láyọ̀ àtàlàáfíà. Ó dàbọ̀.